ẹ káàbọ̀ padà láti abala àwọn amúlùdùn. A lérò pé ẹ ti gbádùn Tèmítọ́pẹ́ Akínlémi Bọ́lá lónìí. Tó bá rí bẹ́ẹ̀, ẹ tún jẹ́ kí a darapọ̀ mọ́ lówùúrọ̀ ọ̀la bí ó ti ṣe máa mú àkọ́tún rẹ̀ wá sí etí ìgbọ́ wa. Ní báyìí abala tó kù òun náà ni abala bó ṣe ń lọ. Ẹ mọ̀ pé ọjọ́ Àlàmísì báyìí ẹni gbogbo ọjọ́ Thursday òun náà ni a máa ń mú ọ̀rọ̀ tó ní ṣe nípa ìlera ara wa wá àbí nǹkan tó ń lọ láwùjọ yálà lórí ẹ̀rọ ayélujára ni àbí tó ti ń ṣẹlẹ̀ nínú ilé káàkiri tí a mọ̀ mú wá. Ṣùgbọ́n lónìí gẹ́gẹ́ bí ìṣe wa àti ti ní dókítà wa nílé nítorí a tún wò pé a nílò láti bára wa sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan tí ó máa ń fa àìsàn àti àìsàn tí a mọ̀ mẹ́nuba gangan nítorí tí ẹ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá àbí bí ká ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó ní ìròyìn lọ káàkiri pàápàá jùlọ nípa àríwá wípé àrùn onígbá méjì ohun tó ti ń jáde tí ó sì ń pa àwọn ènìyàn. Èyí la fi wá wò pé ó di dandan kí a tún la àwọn ará ilé lọ́yẹ̀ kí ni à ń pè ní àrùn onígbá méjì, kí ni tó ń fà á, kí ni àwọn nǹkan tá a lè ṣe tá a fi wà lálàáfíà tí àrùn yìí tí ò fi ní yálé wa. Dókítà wa tí a tún jọ mọ yànnàná rẹ̀ lówùúrọ̀ yìí àwọn náà ni dókítà Ajíbọ́lá Bánkọ́lé. Ẹ káàárọ̀, ẹ sì káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ sórí ètò àlejò wa ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa. Àwọn dókítà ẹni àwọn ará ilé òní dókítà wa lẹ̀ tó bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan a mọ̀ gbé wọn padà wá nítorí kan lè wá mọ̀ là wá lọ́yẹ̀ lórí àwọn nǹkan tí a wá tún gbé wá. Dókítà wa gẹ́gẹ́ bí n tí a sọ mọ̀ pé ẹ̀yin náà ti gbọ́ ìròyìn ọ̀hún bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn pé àrùn onígbá méjì tó ti ń ṣọṣẹ́ káàkiri pàápàá jùlọ lápá àríwá lọ́hùn. Ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí nítorí pé púpọ̀ nínú àwọn aráalé àbí ká ní púpọ̀ nínú àwọn ènìyàn ẹni ò mọ̀ tí wọ́n ń pè ní àrùn onígbá méjì. Ẹ kọ́kọ́ là wá lọ́yẹ̀ kí là ń pè ní àrùn onígbá méjì gan. Ẹ ṣé olóòtú. Àrùn onígbá méjì tá ń pè ní kọ́lẹ́rà, àwọn olóyìnbó ń pè ní kọ́lẹ́rà. Ó jẹ́ àìsàn kan tó yẹ pé ó burú jáì tó yẹ pé ó máa ń ṣe jàǹbá fún ara tó dẹ̀ jẹ́ pé tó bá ti dára ó lè pààyàn lójijì àbí kó lúwa ẹ̀ ní àwọn kan àléébù tí kìíní ẹ̀ máa dá sílẹ̀ lára kó dá sílẹ̀ lára. So kìíní ó dẹ̀ jẹ́ àìsàn kan tó yẹ pé kì í ṣe pé bóyá afẹ́fẹ́ ló bá rìn nípa omi mímu oúnjẹ jíjẹ òun ló ń fà á. Òun ló ṣe tó bá wọnú ikùn wa ló ń fà á. So nǹkan tó ń pè ní àrùn onígbá méjì nìyẹn. Tẹ́ bá dẹ̀ rí Yorùbá ti sọ tán àrùn onígbá méjì onígbá méjì ó túmọ̀ sí wípé ẹnìyẹn á máa bì á dẹ̀ máa yàgbẹ́. Ìgbà kan àwọn àwájú kan wà lẹ́yìn. Wọ́n ṣe túmọ̀ ẹ̀ sí àrùn onígbá méjì. So ó jẹ́ àìsàn kan tó yẹ pé ó burú jáì tó yẹ pé ó yẹ ká kọbi ara sí. Tá bá dẹ̀ ti kọbi ara sí kò ní jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ṣe wá ní jàǹbá. Ó dà mo bínú dákun pé ọ̀rọ̀ wọn lẹ́nu. Ó ní nǹkan kan tí àwọn olóyìnbó ń pè ní causative agent èyí ni pé àwọn nǹkan tó ń rí lè fà gangan. Ó dà ẹ ti mẹ́nu bà pé nípa omi tá a mu àti oúnjẹ tá à ń jẹ nǹkan kan náà ni ó ṣàmọ́ gbé wọnú omi ni ó gbé wọnú oúnjẹ. Kí ni n tí ó máa ń fà tí àwọn tá a mọ̀ sí causative agent jẹ́. Ẹ ṣé olóòtú. Ó ní àìsàn onígbá méjì ó jẹ́ àìsàn kan tó yẹ pé ó ní kòkòrò kan tó ń fà á. Ìyẹn ló ń pè ní. Ẹ má bínú àlejò wa kòkòrò yẹn ṣé fẹ́kẹ̀ sọ lédè lóyìnbó torí mo mọ̀ pé Yorùbá kòkòrò náà ní mẹ́tẹ̀ẹ̀ta ṣé fáírọ́ọ̀sì ni àbí bacteria àbí. Yes, bacterium òun ni bacterium yẹn tó dẹ̀ ń pè kò sí Yorùbá tá lè fún òun ló ń pè ní Vibrio cholerae orúkọ kòkòrò yẹn tó jẹ́ bacterium tó ń cause kì í ṣe virus kì í ṣe fungus kì í ṣe parasite bacterium because oríṣiríṣi mẹ́rin la ní. So bọ̀ ilé tó ń fà á gangan òun ni kòkòrò tí mo ti fi ẹnu bà yẹn. Tí kòkòrò yẹn ibi tó dẹ̀ ń gbé ibi tó tutù tó dùn fún òun ló ń gbé bí ìgbẹ́
bí omi tí ò dáa àbí omi tí nǹkan ti tọ́ sínú ẹ̀ ibi tí àwa rò pé ó dọ̀tí nǹkan táwa rò pé ó dọ̀tí òun ló fi ń ṣàyọ̀ òun ní mọ̀ tiẹ̀ yes ibẹ̀ ló ń gbé ibi tó bá dẹ̀ ti dúró sí tó lúgọ sí ibẹ̀ láti fà láti kó àìsàn yẹn lọ sínú tí yẹn bá wá ti bí jẹ́ kí n ṣàfiwé ẹ̀ ní rẹpẹtẹ tí kòkòrò yẹn tó bá ti lè tọ́ sínú omi yẹn bóyá nípa ti ẹsẹ̀ ìgbẹ́ ni o àbí omi tí ò dáa o tó bà sínú omi yẹn á wá wà ń bẹ̀ kò kí ń kú bọ̀rọ̀ ó dìgbà tán bá ti sè é ó ní iye ìwọ̀n tán gbọ́dọ̀ sè é gan kó tó kú ṣòye yín bẹ́ẹ̀ so ó máa dúró síbẹ̀ á lúgọ síbẹ̀ tó ìyẹn yẹn bá wá ti mu omi yẹn á wá lọ láti inú ẹnu lọ síkùn lọ sí inú nǹkan tó ń pè ní testing. ibẹ̀ yẹn gan mo fẹ́ béèrè pé ibo gan ló máa ń lọ tó ti ń fa ìjàmbá. mi ò mọ nǹkan tí mo lè pé Yorùbá tí mo lè sọ nínú inú yẹn lọ́hùn-ún tó bá ti lè débẹ̀ ara dúró síbẹ̀ ó wá ní kòkòrò kan tóun náà ń gbé mì ó parí. táwa tọ̀ ṣé tó bá ti lè tọ̀ kòkòrò yẹn òun náà pè ní toxin tó bá ti lè tọ̀ òun láwa ṣe jàǹbá fún ẹnìyẹn. èyí ni pé kòkòrò tí ó gbé ní ìdòwò náà tún ní nǹkan tó gbé mì tó jẹ́ oró fún ṣòye bẹ́ẹ̀ ṣe mọ̀ pé téèyàn bá ní ejò báyìí tó ń lọ téjò búyàn jẹ ejò yẹn ní oró sínú tá pọ̀ sára ẹnìyẹn bẹ́ẹ̀ náà ni kòkòrò yìí tó bá ti lè lọ tó lúgọ sínú ara nínú tẹ́sítì yẹn tó bá ti lè débẹ̀ á wá pọ̀ kínní yẹn bí oró yẹn tó bá ti lè pọ̀ òun parí iṣẹ́ títí ẹ̀ nìyẹn oró tó pọ̀ yẹn òun la wá ṣe jàǹbá fún ẹnìyẹn. títí kòkòrò yìí bá ti wá pọ̀ oró yẹn sí ara ẹni ó máa ń lò tó bí ọjọ́ mélòó tàbí ọ̀sẹ̀ mélòó kó tó bẹ̀rẹ̀ sí ní kára ẹni yẹn tó yí padà pé ìkan ṣe mí. tó wà lọ́kàn mi tó máa wá bẹ̀ pé àwọn olóyìnbá mọ̀ ní life cycle rẹ̀. bẹ́ẹ̀ ni incubation period ẹ ṣe olóòtú tó bá ti lè dúró síbẹ̀ yẹn tí kòkòrò yẹn bá ti lè dúró síbẹ̀ yẹn wọ́n máa ń sọ pé wákàtí 12 sí ọjọ́ 5 ló ní í ṣe láti ṣe jàǹbá tó fẹ́ ṣe. kò pẹ́ rárá. kò pẹ́ 12 hours to 5 days ọjọ́ wákàtí 12 sí ọjọ́ 5 òun la fi dúró àwọn kan wà tó yẹ pé ó lè kéré ju bẹ́ẹ̀ lọ ó wá àgọ́ ara èèyàn la wá sọ bí kíní ẹ̀ ṣe máa burú sí lára ara àwọn míì tó yẹ pé ara wọn wà tó yẹ pé ó lè gbà dáadáa tó yẹ pé immune system wọn ó lágbára ó lókun tó yẹ pé ó lè gbé díẹ̀ kí yẹ pé kò ní ṣe jàmbá fáwọn èèyàn o nǹkan tó máa dé ó dàbí pé kí àwọn sójà lọ sójú ogun báyìí kán mú gbogbo nǹkan tó yẹ kán fi ja ogun yẹn dání wọ́n dó ogun wọ́n wá rí i pé àwọn tán lọ bá ó pọ̀ jù wọ́n lọ ìgbà tó bá ti yá tán máa ń kọjú ogun sáwọn yẹn ìgbà tó bá ti yá àwọn yẹn á kọjú ogun sí wọn nítorí pé wọ́n pọ̀ jù wọ́n lọ bẹ́ẹ̀ náà ní kínní tára bá ti ń gbé tó ń gbé á wá dá ìgbà kan tó yẹ pé ara ò ní lè gbé mọ́ èèyàn yẹn á wá máa bì á wá máa yàgbẹ́ ìgbẹ́ ṣòro olómi ni nǹkan tó ń pè ní watery diarrhea á wá máa yà ṣóróṣó á máa bì so bí omi yẹn ṣe ń lọ lára because omi ló ń lọ lára ara wa máa gbẹ àwa máa gbẹ ara gbígbẹ yẹn gangan ló ń pààyàn. gbogbo àwọn tó yẹ kó fi ṣàǹfààní lára ló ti dànù so nínú ẹnìyẹn báyìí ó ní nǹkan kan tá a gbọ́dọ̀ ṣe fún tó yẹ pé in fact tó yẹ pé tá a bá ti dé ilé ìwòsàn tó yẹ pé a lè fi ràn án lọ́wọ́ ká tó dé ilé ìwòsàn àwọn nǹkan tó ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe tá a bá rí irú ẹnìyẹn tó rí bẹ́ẹ̀ yẹn tó ń bì tó ń yàgbẹ́ ẹ jẹ́ ká gbé sílẹ̀ ká wá omi iyọ̀ ká gbé omi sílẹ̀ ká sè omi yẹn tá a bá ti sè omi yẹn ibi tó wáyé pé kò sí nǹkan bíi bottle water omi tó ti rọ sínú bọ́tù orí ike inú ike tó yẹ pé a lè lò ẹ jẹ́ ká gbé omi kaná tó jẹ́ bí ìgò kóòkì kan ká dà sínú pọ́ọ̀tì ká sè é tá a bá ti sè é dáadáa ká wá gbé sílẹ̀ ká wá wọn iyọ̀
ẹyọ kan àti ṣúgà bíi ṣíbí 5 káwọn sí sínú omi yẹn. Tómi yẹn bá ti tútù ni o, kì í ṣe pé bó ṣe gbóná yẹn o, á jẹ́ kó sílẹ̀. Àti pé kó sílẹ̀ yẹn gan ó máa ń ṣe jàmbá. Ṣé ìwé kó àwọn kan wọ́n á gbé wọ́n á kàn sílẹ̀ kòkòrò àtúnwọ̀nú ẹ̀ àtúndà á fi ìjàmbá kún ìjàmbá rẹ̀. Ṣùgbọ́n eléyìí tó bá ti sè é tán tá a sè omi yẹn tán à á dè, tó bá wá ti sílẹ̀ tán à wá rọ sínú ìgò tó mọ́ tónítóní. Tá bá ti rọ sí à wá gbé ṣíbí tán fi ń jẹun, à wá rọ iyọ̀ kan, a fi wọn iyọ̀ kan sínú ẹ̀, a tún fi wọn ṣúgà 5 a fi wọn sínú ẹ̀. Ṣíbí jẹun kékeré àbí ṣíbí kékeré kékeré, kì í ṣe ńlá tí àwọn ọmọdé kékeré yẹn la fi wọn, ńlá yẹn á ti tóbi jù. So tó bá ti lè wọ́n sí àwa máa fún ẹnìyẹn mu. Ṣé mọ̀ ẹ má gbàgbé o pé ẹnìyẹn ó ń yàgbẹ́ ó tún bì, ó lè dé ibì kan tó yẹ pé tá bá ti ń fún lómi yẹn mu a máa bì. Bá a ṣe ń ṣe láti máa pe dókítà, láti máa pe nọ́ọ̀sì wípé lọ́wọ́ ẹ jẹ́ ká yẹ̀ wò, because ìgbẹ́ yẹn gbọ́dọ̀ dà, èébì gbọ́dọ̀ dúró kí ó tó lè rí nǹkan mu. Irú ẹnìyẹn báyìí adẹ̀dá àwọn kan tó yẹ pé kì í ṣe tí wọ́n ìgbẹ́ gbuuru nìkan ní tiwọn, wọn ò ní bì. Ó ṣeé ṣe kán má bì. Ó ṣeé ṣe kán má bì, kì í ṣe gbogbo wọn ló máa ń bì. Àwọn kan ìgbẹ́ gbuuru yẹn ó wọ́pọ̀ láàrin gbogbo wọn. Irú àwọn yẹn báyìí tán bá fún wọn lómi yẹn mu wọ́n á lè mú títí tá a fi rí dókítà tá a wá fi wò. Ṣùgbọ́n tó wáyé pé ẹni tó ń bì tó dẹ̀ ń yàgbẹ́ ni a gbọ́dọ̀ rí mọ̀ dájú pé a kàn sí dókítà kó lè wá wò, nítorí pé èébì yẹn gbọ́dọ̀ dáwọ́ dúró kó tó lè gba nǹkan sára. Irú dókítà yẹn ó lè gbé omi sókè, ó lè fún láwọn oògùn kan tó yẹ pé àì máa mẹ́nubà. Tó bá ti fún láwọn oògùn yẹn ó lè jẹ́ kí ìgbẹ́ yẹn kó dúró. Àwọn kan ó máa wo olóòtú wípé irọ́ o, ẹ jẹ́ kó yá kíní oró yẹn yá, ẹ jẹ́ kó yá. Irọ́ o, torí mo ti fẹ́ béèrè, kò dáa. Bó ṣe ń yá yẹn ó yẹ kó máa dá padà. Àwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n rí sọ wípé kó máa yá, ṣùgbọ́n ẹni tó ń yá yẹ pé kò dá padà, kò rí kankan dípò, ikú ló ń bá sọ̀rọ̀ díẹ̀díẹ̀, so ìyẹn lè pa. So òun la ṣe ń sọ pé ká kàn sí àwọn elétò ìlera tí gbogbo kìíní yẹn tó bá ṣẹlẹ̀. Àwọn kan tiẹ̀ wà tó jẹ́ pé nílé wọ́n ti mọ ti iyọ̀ àti ṣúgà tí dókítà wa sọ yìí, tó sì jẹ́ pé tó bá ti ṣẹlẹ̀ wọ́n kàn máa lò wọ́n ní pé dókítà tó bá ti rí kó ti mọ́wọ́ dúró. Fẹ́ dàbẹ́ ní pé ìṣe wa ní apá ilẹ̀ adúláwọ̀ tàbí ní gbogbo àgbáyé, kì í sọ pé ìṣe ènìyàn tàbá ti lo oògùn díẹ̀ tá ti rí pé kíní tiẹ̀ ó ti rẹ̀lẹ̀ díẹ̀, àmọ́ ẹlòmíì ò tiẹ̀ ní parí oògùn tó bá sọ pé kọ́ lò. Apá bẹ̀rẹ̀ mo kàn fẹ́ tàn mọ́lẹ̀ sí káwọn èèyàn nílé kí wọ́n gbọ́ láti máa gbé dókítà. Ẹ má kàn rò pé ẹ ti mọ ibi tí ó parí sí. Àlejò wa ẹ mẹ́nuba nǹkan kan lẹ́ẹ̀kan wípé tí kòkòrò yẹn bá ti wọlé sí ara ẹni yẹn ó máa tọ oró jáde. Oró yẹn dẹ̀ ló máa di àrùn onígbá méjì ló máa fà á jáde. Àwọn kan wà tó jẹ́ pé oúnjẹ ni, kì í ṣe inú omi ni wọ́n ti kó. Ṣé kí ni wọ́n lè ṣe? Torí ọ̀pọ̀lọpọ̀ níbi tá a ti ń rí oúnjẹ, àwọn ilé ìta oúnjẹ, àmọ́ omi tí wọ́n ń lò, àmọ́ kí ni a lè ṣe? Torí ẹlòmíì báyìí tó bá ti wá síbi iṣẹ́ láago 6 ó di bí aago 8 kó tó padà sílé. Kí la lè ṣe láti fi dáàbò bo ara wa torí oúnjẹ tí à ń jẹ? Bẹ́ẹ̀ni, àbí ìyàn ṣáà jẹun. Ìyàn ṣáà jẹun, a lè sọ pé omi báyìí ni wọ́n fi ṣe. Ẹlòmíì àti rí àwọn tó jẹ́ onígbà kan bóyá ní ọdún 2018 tí wọ́n ní inú oúnjẹ tí àwọn Ìgbò sábà máa ń ṣe Abacha, pé inú ẹ̀ ni kọ́lẹ́rà yẹn gbà dé àárín ìlú yẹn nígbà yẹn, àwọn èèyàn sì rà á jẹ ni. Kí la lè fi dáàbò bo ara wa kí kíní kó tó wọlé? Ẹ ṣé olóòtú, ìbéèrè tó dáa ni. Tá bá rí wípé a fẹ́ jẹun níta, ẹ jẹ́ ká kọ́kọ́ make sure pé ẹ ká kọ́kọ́ ní lọ́kàn pé oúnjẹ tá fẹ́ jẹ ó gbóná. Kó má jẹ́ pé oúnjẹ tó tutù tó ti rẹpẹtẹ. Àwọn kan ń gbà wípé oúnjẹ tó tutù
ni mo máa ń jẹ ó ẹlòmíì dáa ò lè jẹun gbígbóná. ike mi ò lè jẹ ní gbígbóná ṣùgbọ́n máa rà á ní tútù lọ́dọ̀ ẹni tó fẹ́ rà á ní gbígbóná ìwọ mọ̀ bí wàá ṣe dáàbò bò níbi tá a wà báyìí a rí ibi tá a wà pé gbogbo ibi ló mọ́ tónítóní àárí ṣíṣe kan àárí nǹkan tó lè fò káàkiri èèyàn yẹn á mọ bó ṣe máa jẹ́ kó wá tútù kó tó jẹ ṣùgbọ́n pé mo rà á lọ́dọ̀ ẹni tó ń tó ń jẹ ní tútù yẹn pé kó bá lè rí pé bóyá ẹnu òjò mi àti pé kí n bá lè rí jẹ dáadáa kò dáa tó ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì bẹ́ẹ̀ ṣe sọ pé lẹ́ẹ̀kan yẹn pé bóyá ó ní oògùn kan àbí ó ní kankan tá a lè ṣe tá a bá kàn tiẹ̀ ṣe ṣì jẹ oúnjẹ yẹn tó wọnú kí la fẹ́ ṣe sí kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. torí àlejò wa nǹkan tó jẹ́ kí n tún béèrè ìbéèrè yìí ni pé mo lọ́rẹ̀ẹ́ kan tó máa ń lo gelocin ó mọ̀ nínú ara ẹ̀ pé òun sábà inú máa ń da òun láàmú tóun bá ti jẹ oúnjẹ láti ìta torí ìdí yẹn a jẹ gelocin bí ìgbà tó ń jẹ kínní ní tiẹ̀ máa ń sọ fún pé ní iṣẹ́ kò wá níbi overdose òun ló jẹ́ kí n béèrè pé ṣé oògùn wà tí a lè lò àbí kí la lè ṣe bí arú oúnjẹ kan òun ló yẹ ká máa jẹ sí i láti máa dáàbò bo ara wa kí kínní tó dé. ẹ ṣe mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn kò sí nǹkan tá a ní láti jẹ ọ̀rẹ́ yín tó ń ṣe yẹn ẹ bá wa gbà á nímọ̀ràn rẹ̀ pé ó ti ń pọ̀ jù kì í ṣe nǹkan tó ń lò ló ń dáàbò bo inú ẹ̀ tó ń lò sí pé nǹkan tó jẹ yẹn ẹ jẹ́ kó rí dókítà kan yẹ̀ wò kan lè mọ nǹkan gan pàtó tó ń da inú ẹ̀ rú then nígbà míì ó lè jẹ́ nǹkan tí èèyàn ti rò tẹ́lẹ̀ pé akíní tí n bá jẹ́ níta o màá bì o olóòtú àṣẹlẹ̀ kò sí bí èèyàn yẹn ṣe fẹ́ ṣe ìrònú ẹ̀ ti papọ̀ mọ́ ibẹ̀ yẹn ìrònú yẹn nǹkan tá à ń pè ní psychology ó ti rí ó ti papọ̀ mọ́ kíní ẹ̀ pé tí n bá ṣe kíní yìí o á ṣẹlẹ̀ sí mi á dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn àwọn kankan wà lára tá à ń pè ní immune system àwọn yẹn ló ń dáàbò bo ara pé tá a bá kàn ṣe a kì í bá mọ̀ pé bóyá a jẹ kíní yẹn tó bá wọ ara àwọn kinní yẹn ló máa dáàbò bo ara ṣùgbọ́n ẹ má jẹ́ ká wá máa ṣe lemọ́lemọ́ á dé ìgbà kan tó yẹ pé ara àwa rẹ̀ akọ̀ kò ní lè ṣiṣẹ́ mọ́ bó ṣe kó ṣiṣẹ́ kó dáàbò bo ara yẹn lọ́wọ́ àwọn àìsàn kékeré bá a ṣe ń sọ̀rọ̀ yìí oríṣiríṣi nǹkan ló ń jáde lẹ́nu wa ṣé o yẹ yín bẹ́ẹ̀ yẹn so but Ọlọ́run ti ṣiṣẹ́ pé a rí àwọn nǹkan yẹn tó ń dáàbò bo ara tó wà lára wa wọ́n ń ṣiṣẹ́ wọn ṣùgbọ́n àwa náà ní ká wá ṣiṣẹ́ tiwa pé àkọ́kọ́ ká jẹ oúnjẹ tó dáa mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn tá a bá ro oúnjẹ tó yà bí èèyàn bá wá síbi iṣẹ́ pé kò ráyè dáná ó wá fẹ́ ro oúnjẹ yẹn ẹ jẹ́ kó ro oúnjẹ tó gbóná at least a lè pa kòkòrò yẹn kó tó dọ́dọ̀ ẹ̀ kó tó di pé ó jẹ then ẹlẹ́ẹ̀kejì ẹ ká jẹ èso àti ẹ̀fọ́ àti àwọn nǹkan tó lè gbára ró tó lè jẹ́ kí ara kó ṣe yékéyéké káwọn sójà ara kan máa ṣiṣẹ́ dáadáa. ọjà mo mọ̀ pé àkókò wa ti ń lọ ó sì àwọn ọ̀gá tàbí fẹ́ mẹ́nu bá pọ̀ nítorí náà ìbéèrè kan ni ìdí yín ìfẹ́ kẹ́ bá mi dáhùn rẹ̀ bí ọ̀nà mẹ́ta yìí ni pé kẹ́ mọ́ mú wọn mọ́nú ara wọn òun náà ni pé nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa tí ó bá tọ oró gẹ́gẹ́ bí ìbéèrè tó ń béèrè níbi tó ti béèrè ni pé yóò tó bí ọjọ́ 5 wákàtí 12 sí ọjọ́ 5 kó tó di pé yìí ó bẹ̀rẹ̀ sí ní ẹni tí mo wá fẹ́ béèrè ni pé kí ni àwọn àpẹẹrẹ tí yìí ó mọ̀ rí yàtọ̀ sí à ń bí à ń ṣe ní ìjọ tó láwọn àpẹẹrẹ míì tí yìí ó fi mọ̀ pé ó dà pé nǹkan báyìí mọ̀ ló fẹ́ ẹni tí yìí ó lè tètè tọ́ka sí pé bóyá tí yìí bá tẹ̀ dọ́dọ̀ dókítà òyìn ó lè sọ pé báyìí ló ń ṣe mí o nǹkan báyìí ni mò ń rí o àwọn àpẹẹrẹ dẹ́ kí ni ṣé ó ní iye ọjọ́ orí tí kìíní ìmọ̀ ń dà láàmú ṣé àgbàlagbà ni àbọ̀mọdé nìkan àbí méjèèjì ẹ̀rìpọ̀ di méjì àti tọ́jú torí àkókò ẹ bá kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. ẹ ṣe nípa bí a ṣe ń ewu ní ìbéèrè àkọ́kọ́. kí ni àwọn àpẹẹrẹ. ẹ ṣe yàtọ̀ sí èébì àti ìgbẹ́ yíyà ẹ mọ̀ àwọn kankan wọ́n ń pè ní constitutional symptoms. àwọn tó ń pè ní constitutional symptoms ni pé àwọn àpẹẹrẹ tó yẹ pé kì í ṣe ti àìsàn yẹn ó ní àwọn àìsàn náà tó lè rí bẹ́ẹ̀ tó lè rí àwọn àpẹẹrẹ yẹn kékeré eléyìí tá à ń sọ yìí ìgbẹ́
àtóúnjẹ ìgbẹ́ àti èébì òun ló wọ́pọ̀ sí àìsàn onígbá méjì. Ṣùgbọ́n èèyàn ara ẹ̀ lè gbóná kó gbóná fẹ́ẹ́rẹ́fẹ́ kì í ṣe pé kó gbóná jù ó lè gbóná fẹ́ẹ́rẹ́fẹ́ then orí lè máa fọ́ ara lè máa ró then á rẹ̀ ẹnu ẹ̀ á gbẹ torí ó ti bì ara ẹ̀ á gbẹ á wá rún papọ̀ kò ní lè ní okun àti agbára kò ní lè ní then irú àwọn yẹn wọ́n gbọ́dọ̀ rí dókítà kàn ṣe ìwòsàn tó péye kàn ṣe fún wọn then ó ní àwọn kankan tí mo fẹ́ ká mọ̀ nípa àrùn onígbá méjì. Àrùn onígbá méjì jẹ́ àìsàn kan tó jẹ́ pé a lè kó látara ẹnìkan sára ẹnìkan nǹkan táwọn Yorùbá ń pè ní infectious àbí contagious ewé bóyá a lè kó kì í ṣe pé bóyá tá a bá fọwọ́ kan ẹni tó ń bì àbí tó ń yàgbẹ́ wípé a lè kó lára ẹ̀ o irọ́ ṣùgbọ́n bóyá ó ṣèṣì yàgbẹ́ ìgbẹ́ yẹn ó ta sára èèyàn kan tí ò mọ̀ pé kò fọwọ́ kó tó lọ gbóúnjẹ títí ẹ̀ tó kàn kí tó jẹ oúnjẹ òun náà máa ní àìsàn onígbá méjì o. ẹ̀yin aléṣẹ́ ń gbọ́ o nítorí eléyìí ṣe pàtàkì ẹlòmíràn onímọ̀ jẹ́bẹ̀ fọ́ jẹ́bẹ̀ kó jẹ́. ẹ ṣe olóòtú tá bá lọ ó dá pé ká ṣe àjò ṣùgbọ́n tá bá ti ń ṣàjò yẹn ẹ jẹ́ ká kíyèsára dáadáa tá bá ti ń ṣe bá ṣe ń ṣe ìfà tó wáyé pé ibi tá a ti lè rí ìbọ̀wọ́ tá a lè wọ̀ sọ́wọ́ ni ẹ jẹ́ ká wọ̀ ibi tá a bá dẹ̀ ti lè rí ìbọ̀wọ́ tá a wọ̀ sọ́wọ́ tá a bá ti lè ṣe tán ẹ jẹ́ ká lọ fọ ọwọ́ yẹn ká fọ̀ dáadáa ó ṣe pàtàkì. Nípa àìsàn yìí ó ní torí àkókò wa ó ní àwọn kankan tá a gbọ́dọ̀ ṣe láti lè dáàbò bo ara wa wípé tá a bá rí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn tá a bá rẹ́ni tó ní àìsàn onígbá méjì ẹ jẹ́ ká fún ní iyọ̀ àtomi ó ní ọkàn tẹ ní àwọn ilé tó wá ń ṣe báyìí tó jẹ́ pé wọ́n ti ṣe sínú mo jẹ́ fẹ́ béèrè pé ṣé ó ti ẹ̀dá ṣó ààbò ẹ̀ ṣó tí ó péye torí mo ti rí dáadáa ní àwọn ilé olóògùn tó yẹ pé máa rí tí wọ́n ti ṣe oral dehydration therapy wọ́n ti ṣe sínú ẹ̀ bọ́ ibi tá a bá ti wà ṣe mọ̀ pé a lè wà ní village ní abúlé tó yẹ pé a lè rí nǹkan yẹn rà tá a bá rí bá ṣe lè ṣe ni mo ti sọ péréte yẹn so a lè ṣe ìyẹn then àwọn nǹkan tá a bá ń jẹ tá a bá ń mu tó bá ti ń lọ sẹ́nu kó mọ́ tóní omi tá a fẹ́ mu kó mọ́ tóní in fact ó dáa pé ká máa sè omi wa ká tó mu tá a bá ń sè é á jẹ́ kí because gbogbo nǹkan tá a ń sọ yìí láti oúnjẹ sí ẹnu láti inú omi sẹ́nu òun ló ń gbà wàrà so tá a bá ti lè sè é kò sí ipe ká kó àìsàn yẹn then tí a bá fẹ́ jẹ èso àbí a fẹ́ jẹ àwọn kan lè máa ta carrot lọ wọ́n kàn mú wọ́n ti rà wọ́n kàn bẹ̀rẹ̀ sí nǹkan jẹ ìyẹn ò dáa ẹ yẹ ká fọ̀ tó bá lè yẹ pé àwọn kan ní tán bá sè ẹ̀fọ́ yẹn àti gbogbo èròjà tó wà lára tó ń ṣara láǹfààní àti ṣàn lọ irọ́ o tán bá ń jajẹ bẹ́ẹ̀ yẹn kò dáa raw food kò dáa àbí kákan rí ẹja ká já orí àbí ẹran tán ṣe dáadáa tí ó yẹ pé kò jiná wọn ò bọ́ jiná wọn sọ pé mi irọ́ má yẹ kó jiná jù o kan ra bá mi bọ́ ní fẹ́rẹ́fẹ́ irọ́ ó léwu àwọn kan tó jẹ́ pé ó lè máa fa àìsàn onígbá méjì sára nìyẹn so tá a bá ń ṣe gbogbo wọn yẹn a rí i pé a lọ pátápátá lágbègbè wa nítorí pé oúnjẹ àti omi òun ni then ó dẹ̀ ní àwọn nǹkan tó yẹ pé wọ́n ń pè ní vaccine àjẹsára abẹ́ àjẹsára ẹ̀ pọ̀ ó wọ́pọ̀ kí n sọ pé ó wà má yẹn sọ pé ó wọ́pọ̀ ó wà ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ pé ìtànkálẹ̀ ó kàn déédéé yọ bẹ́ẹ̀ yẹn àwọn ìjọba máa ń lọ bẹ̀ tó yẹ pé wọ́n á fún wọn ní abẹ́rẹ́ àjẹsára yẹn nítorí pé nǹkan tá à ń pè ní epidemic tó bá ti lè tú bẹ́ẹ̀ yẹn ó lè máa mú wọn kó máa ràn káàkiri bẹ́ẹ̀ báwo ló dẹ̀ ṣe ràn òun mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn àjò gbogbo eléyìí ó ṣe sọ
ká máa sọ pé ẹ má lọ síbi kan báyìí, ẹ má ṣe ẹ dìmọ̀ pé ẹ fọwọ́ yín ẹ ṣe ìgbà tí kíní ẹ bá ti ṣẹlẹ̀. ànírántí girigiri yẹn la máa fi sáré. yẹn la máa ṣe níbẹ̀ yẹn ẹni tí ò ní a máa ní títí táwọn agbègbè ibẹ̀ tá a fi ní àìsàn onígbá méjì. so àwọn kankan tá a lè ṣe nìyẹn tó yẹ pé ó lè ràn wá lọ́wọ́ láti dín àìsàn yìí kù àbí ká kàn tẹ̀ má gbúròó ẹ̀ lágbègbè wa nítorí pé ó máa ń pààyàn. mo ṣe sọ lẹ́ẹ̀kan ó lè máa kó jàmbá. mo tiẹ̀ mọ àwọn tó tiẹ̀ ti bá tẹ́mi wọn ti bá ọ̀rọ̀ wọn pọ̀ tó tiẹ̀ súnmọ́ mi gan gidi tó sì jẹ́ pé àìsàn yẹn ni wọ́n bá. tá a bá rí i nígbà kan ó wọ́pọ̀ ní ìlú tá ń pè ní Amẹ́ríkà ní ọdún 18. lórílẹ̀‐èdè gan pàápàá ní ọdún 1979 ó jà ìrànyìnrànyìn tó tiẹ̀ ó dà pé gbà yẹn gan làwọn èèyàn kọ́kọ́ mọ̀ pé orúkọ báyìí ni àrùn yìí ń jẹ́ ṣùgbọ́n ó ti lò bí oṣù púpọ̀ kó tó di pé àwọn èèyàn ṣe wá mọ̀ pé nǹkan báyìí ló ń lò láti fi kábùjá ẹ̀. ṣé wàá rí bẹ́ẹ̀ pé àìsàn yìí ẹ wá wo Amẹ́ríkà yẹn kán tó lè rí ẹyọ kan in fact wọ́n ní pé ní news tá a gbọ́ a rí pé ìròyìn tá a gbọ́ a rí pé ó bíi pé kí lọ́dún kan rí àwọn tó ní àìsàn onígbá méjì àrùn onígbá méjì bóyá 5 sí 10 ó ti lọ tán ní lọ́dún kan nínú gbogbo Amẹ́ríkà. àwọn wọ̀nyẹn dẹ̀ ní kì í ṣe Amẹ́ríkà náà ń gbé o bóyá wọ́n lọ sí ìlú kan bóyá Latin America àbí wọ́n lọ sí Africa West Africa tiwa mi bí yìí ó ìpọ̀ síbẹ̀. Nàìjíríà a dẹ̀ ti ń rí báyìí díẹ̀ ó dẹ̀ ti ń jẹ́ òun láṣẹ gbé. àlejò wa mo fẹ́ mú ti ìjọba wọlé lákòókò yìí torí gẹ́gẹ́ bí Ṣọlá ṣe sọ lẹ́ẹ̀kan nínú ìròyìn èyí tó jẹ́ ká tiẹ̀ mú kókó yìí jáde pé ká sọ̀rọ̀ lé lórí lónìí ní àríwá orílẹ̀-èdè yìí láti rí pé àrùn yìí ṣì ń jáde níbẹ̀ kí ni ìjọba lè ṣe láti fi kábùjá pátápátá. ẹ ṣe olóòtú ìjọba wa àti gbogbo wa náà ìjọba gbọ́dọ̀ dìde kíá kán lọ síbẹ̀ kán fún wọn ní abẹ́rẹ́ àjẹsára tó lè ràn wọ́n lọ́wọ́ then ní orí amóhùnmáwòrán àtòrí rédíò bí nǹkan tá ń ṣe yìí ẹ jẹ́ kán sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn nǹkan tán lè fi dáàbò bo ara wọn tán lè ṣe ẹ jẹ́ kán rí nǹkan tán gbọ́dọ̀ ṣe tán lè fi dáàbò bo ara wọn ẹ jẹ́ kán sọ fún wọn then kíjọba náà ràn wọ́n lọ́wọ́ láti gbé àwọn omi tó mọ́ tó já garaga bíi omi bọ́ọ̀ omi kan gbẹ sí kó má jẹ́ pé omi kànga tó yẹ pé odò tó ń ṣàn tó yẹ pé gbogbo ẹ ti ṣe yamayama kòkòrò gbogbo ẹ ló wà ní ojú àwọn abúlé yẹn gan pàápàá ibẹ̀ ló máa ti wẹ̀ ibẹ̀ náà ló ti máa bu omi tán ti máa mu ibẹ̀ náà ti bu omi tán ti máa mu ibẹ̀ náà ti wẹ̀ ibẹ̀ náà ṣe gbogbo nǹkan ibẹ̀ náà ṣe wọ́n máa ń ṣe ìgbọ̀nsẹ̀ síbẹ̀ gan so ìyẹn àwọn ẹ̀kọ́ yẹn jẹ́ kí ìjọba kó làwọn lọ́yẹ̀ nípa ẹ̀ so that tán bá ti rí àtànkálẹ̀ níbẹ̀ a lè lọ síbẹ̀ wọ́n á lè fún wọn ní nǹkan tó yẹ kán fún wọn then oògùn wà o wọ́n ṣe mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan yẹn pé bacterium òun ló ń kọ́ ọ̀sẹ̀ kòkòrò ṣùgbọ́n oògùn tán fún wọn láti fi tọ́jú àìsàn yẹn kì í ṣòun gangan ló tọ́jú àìsàn yẹn o olóòtú because kòkòrò yẹn mo sọ fún yín nǹkan ó gbé nǹkan mi ó gbé sílẹ̀ ni o òun tẹ́ bá nǹkan tó gbé mi yẹn iṣẹ́ oyè yìí bẹ́yẹn tó bá ti lè pọ̀ sílẹ̀ ó ń ṣe tiẹ̀ tán nìyẹn o ẹ pa o á wá ọ̀nà láti jáde because ó máa kú á jáde kúrò ńbẹ̀ ṣùgbọ́n ó ti dá ìjàmbá sílẹ̀ so oògùn wọn lẹ fẹ́ tẹ́ bá kàn wá fún wọn lóògùn tó máa pa kòkòrò yẹn toxin tó ti pọ̀ sílẹ̀ yẹn nǹkan tó oró tó ti pọ̀ sílẹ̀ yẹn kí lẹ fẹ́ fi pa wọn la fi ń wòye pé a lè ní oògùn kan pàtó bóyá tablet tàbí injection tá a lè gbà fún àwọn yẹn pípẹ́ kó pa kòkòrò yẹn a gbọ́dọ̀ pa torótoró ni kádẹ̀ tó lè pa torótoró a máa ìlànà tí mo ti sọ yìí a gbọ́dọ̀ gbé then ẹni yẹn gbọ́dọ̀ mu omi gbogbo nǹkan tó ti lọ lára kó dá padà tó bá ti lè dá padà
ẹ ṣeun àlejò wa Ọlọ́run ràn wá lọ́wọ́ láti tẹ̀lé láti pèsè àkíyèsí. Gbogbo lára gbogbo tí wọ́n sọ náà ìmọ̀ràn ti jáde. Bẹ́ẹ̀ni ẹ̀ẹ́dẹ̀ tó ní ẹ̀ẹ̀kan gba àwọn aráalé mọ̀ràn. Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ àlejò wa. Ẹ̀yin aráalé, mo rò pé ẹ ti rí ẹ̀kọ́ kan àbí méjì dìmú nínú eléyìí tí a tún gbé wá sóde lónìí. Pàápàá jùlọ jẹ́ kí gbogbo ohun tí a bá fẹ́ mọ̀ ṣe kó jẹ́ ní mímọ́ tónítóní. Àyíká wa ẹ jẹ́ kó wà ní mímọ́. Oúnjẹ tá bá jẹ ẹ jẹ́ kó wà ní mímọ́. Ibi tẹ́ bá sì ti kẹ́fin pé bóyá irú nǹkan báyìí ṣẹlẹ̀ tí ẹ sáré ń lọ pé kẹ́ ẹ dáàbò bo ẹni ọ̀hún, kẹ́ ẹ ṣe báyìí tí bóyá lára èébì rẹ̀ àbí ó ṣèèṣì ta sí lára, ẹ̀yin ò mọ̀. Tẹ́ bá ti délé ẹ wẹ gbogbo ara yín, ẹ fọ ọwọ́ yín, kẹ́ ẹ wà ní ìmọ́tótó kó tó di pé ẹ ṣe ohunkóhun ká lè wà lálàáfíà náà ni. Ẹ jẹ́ kí a dókè lọ́hùn ká darapọ̀ mọ́ Àyàn nígbà tí a bá padà dé. A mọ̀ kásẹ̀ ètò ńlẹ̀. Ẹ má lọ bí kankan o, à ń padà bọ̀.